Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn wa, ẹ̀yin olólùfẹ́ Folakemi Adéṣọ́nà. Ẹ má lọ gbé ẹranko igbó sínú ilé yín. Ṣáà mítọ̀ pẹ̀lú àwọn standard tó yẹ kí àwọn kìíní yẹn ká fi rọ̀ ǹdọ́. Dáná mò ń sè, mò ń sọ. Ẹ jọ kí ló bí passion ti yín fún àwọn ẹranko igbó? Ẹranko igbó yóò máa jẹ. Ṣùgbọ́n àwọn tó bá ń ṣiṣẹ́ nínú ibẹ̀ náà, ó ti ní àwọn nǹkan táwọn náà gbọ́dọ̀ máa ṣe. Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn wa, ẹ̀yin olólùfẹ́ Folakemi Adéṣọ́nà àbínà, ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Ẹ sì mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe mi, mo máa ń ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi kókó, mo sì máa ń ní àwọn àlejò lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni, kí wàá ní kókó tí Folakemi fẹ́ pẹ̀kẹ́lù lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, àti pé ta ni ẹni tí fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi? Ẹ wò mí tí ní jẹ́ kí ẹ tí ì rí wọn. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn, tá bá padà dé ẹ máa wá ṣalábàápàdé àlejò mi àti kókó tí a fẹ́ máa ṣàgbéyẹ̀wò. Ẹ káàbọ̀ padà sórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Bẹ́ẹ̀ ni, àsìkò ti tó láti pàdé àlejò mi. Kókó tí a fẹ́ máa ṣe àgbéyẹ̀wò lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi fún tòní, ìyẹn ló dá lórí ìtọ́jú àwọn ẹranko igbó. Sábí kí n pè wọ́n ní ẹranko ìgbẹ́, gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé àwọn ìgbà kan a bẹ̀rẹ̀ sí ń gbọ́ oríṣiríṣi ìròyìn, kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan, a tún rí ní àwọn orílẹ̀‐èdè míì káàkiri àgbáyé tí wọ́n á sọ wípé àwọn ẹranko igbó yìí bóyá wọ́n dojú ìjà kọ àwọn tó ń tọ́jú wọn ni, tàbí ó ṣe wípé wọ́n náà bọ́ sáàárín ìgboro, eléyìí tó ṣe pé ó máa ń dá ìpayà sílẹ̀. Ìdí nìyí tí mo ṣe gbé onímọ̀ nípa ìtọ́jú àwọn ẹranko igbó àti ìbáṣepọ̀ wọn láwùjọ wa. Táwọn ni àlejò mi tó fẹ́ lò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi, arábìnrin Bright Olúnisì. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé mà. Ẹ ṣe tó láti lè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Bẹ́ẹ̀ ni màá. Kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí àwọn ẹranko wọ̀nyí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún àwọn aráalé, ta ni Bright Olúnisì? Ẹ ṣeun gidi gan. So orúkọ mi jẹ́ Bright Olúnisì bẹ́ẹ̀ ṣe sọ. Mo dẹ̀ wá láti ìlú Abẹ́òkúta. Nísinsìnyí mò ń kẹ́kọ̀ọ́ gboyè ní ẹ̀kọ́ ìbágbé àwọn ènìyàn àti ẹranko ní ìlú Amẹ́ríkà ní Cornell University. Kó tó di pé a lọ síbẹ̀ yẹn, torí èmi ò mọ nǹkan tó wù obìnrin nínú ká máa kẹ́kọ̀ọ́ nípa ẹranko. Ẹ̀sùn wá ṣe ẹranko lé àwọn yẹn tó máa ń pè ní vet, ẹ̀yin tún lọ ń kọ́ nípa ẹranko ìgbẹ́. Àmọ́ ṣá, ká tó bẹ̀rẹ̀, kí la fi máa ń sọ pé àwọn ẹranko eléyìí ló jẹ́ ẹranko igbó, àwọn eléyìí ló jẹ́ ẹranko tí wọ́n lè wà nílé? Báwo la ṣe máa ń categorize wọn? Okay, ẹ ṣé. So àwọn ẹranko igbó wọn jẹ́ àwọn ẹranko tí wọ́n sí ní abẹ́ ìdarí àwa ènìyàn. They are not under our direct control. Bí kìnìún, erin, àwọn ẹranko tó gbé igbó nìkan ni wọ́n máa ń gbé. Ṣùgbọ́n àwọn ẹranko tó wà nínú ilé, àwọn bí adìẹ tí a máa ń sìn lẹ́yìn ilé wa, àwọn ilé wọn léwu púpọ̀ bíi ti inú igbó. Àwọn igbó ló máa ń sábà gbé. So ká sọ wípé àwọn ẹranko tó léwu. Mi ní fẹ́ fi ewu fi describe wọn. Ṣùgbọ́n nítorí mo fẹ́ máa scare àwọn ènìyàn. They are not. Tó bá wà nínú ilé wọn, nínú igbó tó wà, wọn léwu kankan. Wọn léwu bẹ́ẹ̀. ẹ jẹ́ fi full stop síbẹ̀ yẹn, wọn léwu tó bẹ́ẹ̀. Tó bá wà nínú ní àdúgbò títí wọn gangan, igbó tó yẹ kó wà. Ṣùgbọ́n tó bá ti kúrò nínú igbó tó yẹ kó wà, ni wọ́n ti gbé wọn léwu. Ewu ti dé. Ó dà. Fún àwọn ẹranko ìgbẹ́ tí a wá ń sọ̀rọ̀ nípa yìí, ẹ sọ wípé tó bá wà nínú igbó tó yẹ kán wà, wọn léwu. Ẹ dẹ̀ wá mọ̀ wípé wọn léwu tó bẹ́ẹ̀. Wọn léwu tó bẹ́ẹ̀. Ẹ dẹ̀ wá mọ̀ pé àwa ń gbìyànjú láti kó wọn, especially tá a bá lọ sí àwọn ibi tá à ń pè ní parks, bí àwọn ibi ìgbafẹ́ tá máa ń kó wọn sí, tá máa ti lọ ń wò wọ́n, kẹ́kọ̀ọ́ nípa wọn, afẹ́mọ̀ nípa wọn. Tá a ṣe ń kó wọn síbẹ̀ yẹn, báwo ló ṣe yẹ? Ní kìíní, ẹni wọn léwu tó bẹ́ẹ̀ tó bá ṣe pé wọ́n wà ní ilé wọn, ṣùgbọ́n àwa ti kó wọn wá sí ibi tí a ti lè kó wọn àwọn ò ṣáà lè wọnú igbó lọ. Ẹ sọ fún mi, báwo wá ló ṣe ká ṣe pẹ̀lú wọn, báwo la ṣe ń tọ́jú wọn níbẹ̀? Okay, so tó bá ti wà ní ìhámọ́
tó jẹ́ ó lè jẹ́ bí zoological garden àbí park ó ti ní àwọn ìlànà tí àwọn tó ní ibùdó ìṣẹranko lọ́jọ́sí yìí ti fi sílẹ̀ fún wa. So ó lè jẹ́ nsìn tí n bá jẹ́ àlejò tí mò ń lọ sí irú àwọn ibùdó yìí a gbọ́dọ̀ rí wípé tó bá sọ wípé ẹ fi àyè sílẹ̀ fún ilé kìnìún for example ẹ rí wípé ẹ tẹ̀lé gbogbo ìlànà tó bá sọ ẹ má lè lórí ilé wọn ẹ má tẹ̀ lọ bẹ̀ pé fẹ́ lọ wò ó kò sí nǹkan tí ẹ lè rí láti ibi tó bá ti fi sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí àlejò ṣùgbọ́n àwọn tó bá ń ṣiṣẹ́ nínú ibẹ̀ náà ó ti ní àwọn nǹkan táwọn náà gbọ́dọ̀ máa ṣe bírú ó ti ní irú oúnjẹ táwọn ẹranko yìí máa ń jẹ tá gbọ́dọ̀ máa fún wọn tá a bá ti lè ṣe yìí ó lè jẹ́ pé ìjọ kan ló máa bínú tó máa ṣe ẹni tí wọ́n lè pa ẹni tó fún wọn lóúnjẹ àbẹ́ anything so ti ní irú oúnjẹ tó máa ń jẹ kìnìún á máa jẹ ẹran ẹ lè fún ní ewé ó ti ní gbogbo ohun tí wọ́n ti ní tó máa ń jẹ so irú kan bẹ́ẹ̀ yẹn oúnjẹ wọn. irú kìnìún tó ń jẹ ẹran yẹn ṣó nírú ẹran tí kìnìún ń jẹ àbí ẹran kẹran ni kìnìún lè jẹ. kìnìún nínú igbó tó bá fẹ́ lọ pa ẹran ó máa hunter ó fẹ́ lọ hunt fún ẹran tiẹ̀ ni so ó like kó máa lé ẹran kó pa fúnra rẹ̀ so ó máa ń ṣe àǹfààní púpọ̀ láti máa fún wọn ní ẹran àyè àti bí àwọn zoological gardens kan tó yẹ pé wọ́n máa fún wọn ní ẹran tó ti pín tó ti pa ṣùgbọ́n kò kí ń jẹ́ kó jẹ́ bíi kìnìún. bóyá láti dín agbára wọn kù náà ni kọ́ mọ́ bá. ó lè jẹ́ láti dín agbára wọn kù ṣùgbọ́n a fẹ́ simulate exact example bó ṣe wà nínú igbó fún àwọn èèyàn láti lè rí ṣùgbọ́n so tá a bá fẹ́ kó sì ní gbogbo tó sì ní gbogbo ẹ̀rù jẹjẹrẹ nínú. kó máa dẹ́rù bà gbogbo kí gbogbo máa mi jìjìjìjì. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan tó ń ṣe nínú igbó irú ilé tó bá ń gbé nínú igbó irú ẹ̀ náà la gbọ́dọ̀ tó bá yẹ pé wọ́n ní ewé bí irú tó bá yẹ pé bí erin sìn ó ní ìdè ewé tó pọ̀ torí ẹ̀ tẹ́ bá wo Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ zoo àti park wọn ní. mo ṣì ń bọ̀ lórí bá tiẹ̀ ṣe máa ń ṣe ní Nàìjíríà pàápàá nípa ìtọ́jú àwọn ẹranko igbó yìí. ok so mo kàn try láti sọ pé anything tó bá jẹ́ pé wọ́n máa fi ń ṣe agbára tó máa fi ń ṣe ẹran inú igbó a gbọ́dọ̀ pèsè ẹ̀ fún wọn tá a bá ti lè pèsè ẹ̀ fún wọn ká má tọ́jú wọn. ẹ sọ̀rọ̀ pé kìnìún máa ń fẹ́ kó pa ẹran a lè dín ẹran fún un kí nǹkan wo pé mo fẹ́ díẹ̀ mo dín ẹ̀dìyẹ bóyá kìnìún gbà ó jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ó dà ẹ jẹ́ ká tẹ̀síwájú. tẹ́ bá wà pójú Nàìjíríà at least ó ní àwọn bíbí mélòó kan tẹ̀lé kà pé a ní zoological garden bí a ní park níbí but tẹ́ bá wo àwọn parks wa àwọn zoological gardens wa ṣé ó wọ standard bó ṣe yẹ kó rí ní ìlànà tó bá bó ṣe yẹ kó rí lágbàáyé mọ́ are we up to the standard. ìbéèrè ńlá lẹ béèrè yẹn. So mo fẹ́ ṣe demarcation distinction between park àti zoological garden. So most times tẹ́ bá lọ sí national park ní Nàìjíríà ẹ rí àǹfààní láti máa rìn láàárín ọ̀nà tó bá pèsè lẹ̀ fún yín. Àwọn ẹranko yẹn wọ́n wà nínú igbó tiwọn wọ́n rìn lẹ́gbẹ̀gbẹ̀ wọn tẹ̀ ní disturb yín ẹ̀yẹn kàn máa lọ ṣùgbọ́n ẹ máa tẹ̀lé ìlànà àwọn park guides. So bẹ́ẹ̀ yẹn ni park ṣe rí wọ́n sì máa ń wà nínú igbó wọn kò ṣe pé wọ́n gbé wọn kúrò ní igbó but àwa rí àǹfààní láti rìn láàárín wọn ní ká máa tẹ̀lé ìlànà park guide ṣùgbọ́n zoological garden eléyìí wá jẹ́ ìyàmọ́ ọ̀tọ̀ tó yẹ pé wọ́n lè má ní igbó kò sí igbó ìgbà míì kò sí nǹkan tó fi ń ṣe ẹranko igbó ní zoological garden so ìyẹn yàtọ̀ gbérégé so distinction méjì wà ń bẹ mi mọ̀ bóyá I understand. Ó yé mi. So ìbéèrè wo lẹ béèrè lọ́wọ́ mi? Ìbéèrè mi wá ni wípé àti this zoological gardens àti àwọn parks yẹn ṣé mọ̀ pé ó máa ní pàápàá jùlọ ní àgbáyé bí àwọn àjọ ìṣọ̀kan àgbáyé bí UN nǹkankan wọ́n máa ní standard tó máa ń fi sílẹ̀ pé ok kẹ́ tó lè run irú nǹkan báyìí àwọn nǹkan báyìí now kẹ́ wá sí Nàìjíríà ní àti zoo wa àti parks wa ṣé wọ́n meet up pẹ̀lú standard tó yẹ kó lọ torí ẹ̀yin ti láǹfààní láti lọ sí ilẹ̀ Amẹ́ríkà ẹ̀dẹ̀ sí ni bọ́n ṣe ń ṣe níbẹ̀ ṣá meet up pẹ̀lú àwọn standard tó yẹ kí àwọn kìíní yẹn ká fi run wọn.
So àti run zoological garden like owó tó máa fi run ẹ̀ ó pọ̀ gan. Irú sìn tó bá fẹ́ tọ́jú kìnìún, the best bet ni pé kẹ́ pa goat, like kẹ́ fún wọn ní goat ààyè. Ṣùgbọ́n in order to máa save owó, wọ́n máa pa màálù ńlá, wọ́n máa pín sọ́nà 3 àbí 4, wọ́n máa fún gbogbo àwọn carnivorous animal tó ń jẹran ní ìdáta ẹ̀. Kí ló ṣe ń ṣe yìí? Kó ba lè máa save owó. On an ideal situation, ó yẹ kí a máa fún wọn ní ẹranko ààyè gbà, goat lélẹ̀ gbà jẹ́ bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. So tá bá sọ̀rọ̀ nípa ìyẹn, àwọn zoological ni wọ́n máa ń try láti save owó. So torí ẹ̀ ni kò kí ń dàbí bó ṣe yẹ kó ṣe rí gangan. So ẹ̀ ń sọ wípé ní standard yẹn tá bá rate ẹ̀. Bẹ́ẹ̀ni, nígbà mìíràn kò kí ń dàbí. Ẹ máa lọ sí àwọn zoological gardens kan ní bíbí tó yẹ pé ẹ máa rí kìnìún wọn yóò ti tínrín bí ọkàn báyìí. Kò dá tó. Mo ti fẹ́ máa sunkún, mo wà passionate nípa àwọn ẹranko yẹn gan. Then so ẹ máa rí àwọn pictures mi tẹ́ máa rò pé tẹ́ bá ti mọ̀ pé ẹ lè tọ́jú wọn, ẹ dá wọn padà sínú igbó. It's not compulsory, right? Yeah, so orúkọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń save owó ni. Unfortunately àbí fortunately or whatever, wọ́n máa ń gba owó lára àwọn tó bá wá ṣe àwọn àlejò tó wá wò wọ́n. So wọ́n máa ń ní revenue láti bẹ̀ láti lè fi tọ́jú àwọn ẹranko yìí. Ṣùgbọ́n ẹ mọ̀ pé gbà míì bó ṣe wà náà ni wọ́n lè jẹ́ pé wọ́n kówó jẹ. Mi mọ̀ bí running yẹn ṣe rí, but ìgbà míì ó kù díẹ̀ àtò. Pẹ̀lú gbogbo àwọn incidences tá ti wá gbọ́ káàkiri, especially tó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà ní àwọn ọgbà kan sẹ́yìn, though kì í ṣe pé bóyá ó wà peculiar sí Nàìjíríà nìkan, àti gbọ́ káàkiri àwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáyé tó ṣe pé bóyá bí àwọn ẹranko yìí, yes, àti gbọ́ ní US, àti gbọ́ láwọn orílẹ̀-èdè míì náà tó ṣe pé wọ́n attack bóyá àwọn tí wọ́n ń tọ́jú wọn. Kí lẹ́rù kó máa ń fà á tó ń ṣe máa attack? Wọ́n ṣáà ti ń tọ́jú wọn. Irú ilẹ̀ Amẹ́ríkà yẹn ń sìn báyìí, á ti ẹ̀ wò pé àwọn máa ti nílànà tí wọ́n á tẹ̀lé. Kí ló máa ń fà á tó wá ṣe pé àwọn ẹranko yìí ṣì máa ń attack àwọn tó ń tọ́jú wọn? Ẹranko igbó lẹranko igbó yóò máa jẹ. Ohun tó fi ń ṣe igbó kò kúrò lára wọn tán. So tẹ bá fi wọ́n sí àhámọ́, ìgbà míì wọ́n máa cooperate pẹ̀lú yín, ẹ máa bá wọn ṣeré. Ó lè dijọ́ kókó jẹ́ pé ẹ kàn jáde ńlé ọjọ́ méjì, ẹ fún wọn lóúnjẹ tó yẹ kó jẹ, àbí ìgbà tẹ jáde ńlé wọ́n jẹ bóyá oúnjẹ ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ sí wá ẹ̀jẹ̀. Ọjọ́ kan ni ìtọ́ fi ń jẹ igbó yóò jáde nínú wọn. A lè sọ ìdí pàtó tó máa fi jáde. Ó lè jẹ́ pé ó jẹ bóyá eku ilé, ó taste ẹ̀jẹ̀, ó dẹ̀ fẹ́ gba ẹ̀jẹ̀. Ó lè jẹ́ pé ọmọ ilé ló máa pa, àìmọye ìgbà tó ti pa ọmọ inú ilé. Mo rí story very recent tó yẹ pé kí ló ń pè ejò, ó pa ọmọ yẹn, ọmọ kékeré. Wọ́n dẹ̀ sọ pé àwọn ọmọ pé ejò apamọ́ tiwọn. Ó lè ta ló mọ̀dí tí ó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. So nígbà míì bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn, ó kàn anything lè spring up kí ni igbó tó ní nínú tó dẹ̀ máa fi ṣe ẹran igbó. Tó bẹ́ẹ̀ lọ ṣe máa sọ fún àwọn èèyàn, ẹ má lọ gbé ẹranko igbó sínú ilé yín. Ẹranko igbó ló yẹ kó wà. Tó bá ṣe fún zoological garden, ó nídìí tó ṣe síbẹ̀. Ó dẹ̀ ti ní àwọn tó jẹ́ pé ó náà ní ìmọ̀ nípa títọ́jú rẹ̀. So àwọn èèyàn wọn gbọ́dọ̀ gbé ẹranko igbó sínú ẹ̀kúlé. Nǹkan tó máa ṣẹlẹ̀ tí ẹ máa ń gbọ́ ní àwọn bíi Amẹ́ríkà, àwọn míì máa lọ tọ́jú ẹ̀wọ̀n ẹranko ńlá sí ẹ̀yìn ilé wọn torí ẹ mọ̀ pé àwọn like ẹranko gan. So irú bẹ́ẹ̀ yẹn ìgbà míì yóò ṣòdì sí wọn. Ìyẹn ni. Ẹ̀yin wa ṣẹ́rí mi tàdé dúró àfẹ́dàndúró kalọ̀ sókè lọ́n tá bá padà dé ètò máa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Tí ẹ bá dé gbàgbé, àlejò mi ṣì wà ń kalẹ̀, àwọn ní Bright Olúlùsì tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé, wọ́n dẹ̀ tún wá ń kẹ́kọ̀ọ́ sí nípa ìtọ́jú àwọn ẹranko igbó, then ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn ní ilẹ̀ Amẹ́ríkà. Láti kílẹ̀ pé orúkọ yunifásitì ẹ ṣeun, ẹ kú kalẹ̀. Ẹ ṣe máa. Àlejò mi á ti wo ara àwọn
wàhálà tí ó ṣe pé ó lè ti ẹ̀yìn pàápàá jùlọ fún àwọn tó ṣe pé tó máa nífẹ̀ẹ́ àwọn ẹranko ìjù tó ń gbé wọn sí tòsí ilé wọn wàhálà tó lè ti ẹ̀yìn yọ. ṣùgbọ́n ọ̀nà wo lẹ wá rò pé a lè gbà torí lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa wípé bóyá ilẹ̀ Nàìjíríà ò meet up standard tó yẹ ká fi set up bóyá bí irú àwọn parks táwọn ẹranko yìí ń gbé or bóyá bí zoological gardens. So kí lẹ rò pé àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ improve lé lórí àwọn bó ló yẹ ká kọjú sí láti lè rí i pé we meet up kí àwọn ẹran yìí kọ́ máa attack àwọn èèyàn. ṣé àwọn pé there was a time tó ṣe pé a gbọ́ story pé wọ́n náà ní hyenas jáde ní Jos Park and everybody even l'Abuja ń bí gbogbo èèyàn ló ń sá káàkiri pé àwọn hyenas ti jáde. So kí ni àwọn measures ẹ rò pé ká put in place láti rí i pé irú àwọn nǹkan yìí ò ṣẹlẹ̀ because àárín ìlú ni ó tẹ̀lé attack àwọn èèyàn púpọ̀ kí lẹ rò pa lè ṣe. So ẹ mọ̀ pé ìgbà tí mo sọ ń gbà ẹ̀ mo sọ̀rọ̀ owó dé nípa owó tó tá bá rí i pé oúnjẹ tá à ń fún wọn ní òtó a gbọ́dọ̀ wá ọ̀nà tá a máa fi ó bá yẹ pé a máa advertise àwọn zoological gardens wa more so that àwọn èèyàn máa wá káfíńká fi lè máa rí owó àti máa tọ́jú àwọn ẹranko wọ̀nyí ìyẹn ṣe pàtàkì ká bá lè máa fún wọn ní oúnjẹ tí wọ́n fẹ́ nígbà tí ó yẹ. ṣùgbọ́n ìyẹn náà kò tán síbẹ̀ ó wá tún lè jẹ́ nípa ilé tí wọ́n ń gbé ìgbà mi ó yẹ ká máa ṣe routine check up fún àwọn ilé yẹn nítorí ìgbà mi tẹ́ bá lọ sí zoological garden ìgbà mi tẹ́ bá lọ wo kìnìún yóò mì ilé rẹ̀ dì foundation ó lè gbà mí ó lè jẹ́ pé kíní ilẹ̀kùn tó fi ṣe ilé yẹn ó ti ń weak. zoological garden Ìbàdàn lèmi ti ṣe iṣẹ́ díẹ̀ and wọ́n máa ṣe routine check up fún gbogbo ilẹ̀kùn gbogbo edges everything wọ́n á wò ó ṣé kò yẹ pé ó ti weak jù every year wọ́n gbọ́dọ̀ make sure pé wọ́n reinforce ẹ̀ wọ́n tún ṣe nítorí pé tẹ́ ẹ̀ bá máa wò ní gbogbo ìgbà ó lè dọjọ́ kan tó bá ṣe báyìí àwọn èèyàn wọ́n wò most times tó bá tí kìnìún bá mi ilẹ̀kùn ẹ̀ àwọn èèyàn wà ń bẹ tó ń wò so òun náà fẹ́ display fún wọn tó lè jẹ́ pé ìjọ́ kan tó bá ṣe ilẹ̀kùn á ṣí. So torí ẹ̀ ló yẹ pé routine check up very important. ẹ ṣeun gan ni ṣó ní àwọn nǹkan tó ṣe pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ are there things tó yẹ káwọn náà máa ní ṣó yẹ kó ní bí àwọn nǹkan ìdáàbòbò tó yẹ kó máa bóyá bí aṣọ tí wọ́n máa wọ̀ ní àbí abẹ́rẹ́ kan ni kó máa gbà ní àbí ibìkan ló yẹ ṣó ní àwọn nǹkan tó yẹ káwọn náà máa ṣe. Definitely ó ti ní nǹkan tá à ń pè ní zoonotic diseases tó yẹ pé àti ara ẹranko bọ́ sí ènìyàn àbí èèyàn bọ́ sí ẹranko so ó ti máa ń ní àwọn abẹ́rẹ́ tó àwọn ènìyàn gbọ́dọ̀ máa gbà tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ ń bẹ̀ bí vaccination against such diseases. nírú sí wọ́n bá sọ COVID-19 bá mi tẹ́ bá gbọ́ zoonotic diseases ni àti ẹran so irú àwọn kan bẹ́ẹ̀ téèyàn ò dẹ̀ fẹ́ kó spread across wọ́n gbọ́dọ̀ máa rí i pé wọ́n gba abẹ́rẹ́ wọn nígbà tó yẹ. tẹ́ bá wọnú zoological garden aṣọ tẹ́ bá wọ̀ wọlé ó ti níbi tó ti máa ṣe changing room tó máa wọ aṣọ tó máa wọ̀ lọ sí ìtẹ́ bá wọ̀ lọ́sọ̀dọ̀ ẹranko kọ́ lẹ́ máa wọ̀ jáde lọ sí ilé yín nítorí àwọn àìsàn abẹ́ àrùn àti téèyàn lè kó lára wọn àbí téèyàn lè fún wọn. sòrú nǹkan bẹ́ẹ̀ yẹn even kò jẹ́ ṣe àwọn tó ṣiṣẹ́ níbẹ̀ nìkan táwa náà bá lọ visit àwọn animals yẹn tá bá padà délé ká rí i pé ká wẹ̀ ká fọ gbogbo ọwọ́ wa ká fọ gbogbo ẹ̀ torí ìgbà míì àti fọwọ́ yí gbogbo kíní ilé wọn gbà míì ó ní oríṣiríṣi àrùn tá lè kó níbẹ̀ tá a bá wà careful. So ẹ jọ kí ló bí passion ti yín fún àwọn ẹranko igbó. Okay, so ìgbà tí mo máa wọ school tí mo ṣe tí mo tọ́ fún mi lá admission sí wildlife initially mo ń wò pé ṣé mo fẹ́ lọ ṣe wildlife mo like anything environment torí ìgbà tí mo kéré tí wọ́n mú mi lọ sí UI zoo yìí gangan báyìí mo wà very inquisitive mo ń béèrè question akínilé ẹran wo lélẹ̀ kí ló ṣẹlẹ̀ tá a fi rí ilé torí a máa rí ilé tí ò sí ẹran bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ so ìgbà yẹn mo ti ní passion fún nǹkan tó ń jọ bíi ẹran igbó ṣùgbọ́n mi mọ̀ pé nǹkan tí mo máa kà nìyẹn mo like environment but mi mọ̀ pé nǹkan tí mo máa kà nìyẹn but bá tí mo rí admission tí mo rí pé mo máa study wildlife mo jókòó mo wò pé kí ni mo fẹ́ fi wildlife ṣe but passion mi tí mo ti ní fún àwọn ẹranko igbó yẹn òun ló spoil mi ìgbà tí mo dé school mo ní determination pé tá bá ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé tẹ́ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ school ẹ máa kàn máa kàwé ni àti ní rí practical so bá tá à ń kàwé yẹn mo ṣáà make sure pé mo ń ṣe bí agbára mi ṣe ká láti lè tayọ nínú ẹ̀kọ́ mi ìgbà tó wá di 4th year tá bẹ̀rẹ̀ practical gba ẹ̀ ńlá wọnú igbó lọ
ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ sí rí ohun mèremère àwọn ẹranko inú igbó in their beauty like ó kàn endear mi sí anything environment because ó dẹ̀ ní ìwúlò púpọ̀ fún àwọn ènìyàn táwọn èèyàn gan ò mọ̀ irú àwa báyìí là ń ṣe gbogbo ẹ̀ so a ní ìwúlò púpọ̀ fún aráyé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló drive me how can I help humanity through learning about wildlife things like that. ẹ ṣeun kí wàá láǹfààní táwọn ẹranko igbó ìgan ní ṣe fún wa tí mo bá àtàkì wa. so mo mọ̀ pé a ti máa sọ díẹ̀díẹ̀ ìkan fún ìgbafẹ́ àwa ènìyàn tá à ń pè ní tourism tẹ́ bá lọ bẹ̀ tẹ́ wo ẹranko tẹ́rí tó tí kìnìún display tí monkey tó ń fò fún yín ìgbafẹ́ yín ni now. lẹ́yìn ìyẹn ó tún wà fún ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àwọn scientist nígbà covid tí wọ́n tẹ́sítì abẹ́rẹ́ tó máa fún àwọn ènìyàn ara àwọn ẹranko díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́kọ́ fi wò ná ṣé ó gbé ṣára wọn gbé kó tó gbé wá fún ènìyàn ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ìgbà míì learning process ní sáyẹ́ǹsì náà ni just to kẹ́kọ̀ọ́ fi kọ́ ẹ̀kọ́ nípa ẹranko yìí o káwọn ọmọ wa lọ́la wá pé èwo ni erin èwo ni kìnìún bẹ́ẹ̀ yẹn náà tó rẹ̀ bọ̀ lẹ́yìn gbogbo yẹn wọ́n tún wà fún nǹkan tá à ń pè for example tí ẹranko erin sìn bó ṣe wà nínú igbó yẹn ó ní àwọn àǹfààní tí wọ́n ní táwa ènìyàn gan àwa mọ̀ nípa ẹ̀ tó yẹ pé there are hidden advantages for example wọ́n máa help wa láti reduce carbon sequestration wọ́n máa help in carbon sequestration wọ́n máa gba carbon dioxide báwo náà ṣe máa ṣe tí erin bá yàgbẹ́ ó máa jẹ́ kí koríko kó wù koríko tó ń wù yìí ó máa bá yín gba gbogbo ooru tẹ́sán pé ó mú yìí so àwọn hidden advantages tó ní tó yẹ pé sáyẹ́ǹsì sọ fún wa wípé tí kò bá sí erin mọ́ ní àgbáyé ooru tó máa bẹ̀rẹ̀ sí mú wọ́n á mọ̀ nítorí pé a ṣe ń rí wọn ó sì ń ṣiṣẹ́ tó ń ṣe ìjọ tó bá sí bẹ́ẹ̀ mọ̀ la máa mọ̀ another thing ni wípé ibi tẹ́ bá lọ tẹ́ bá ti rí ẹranko gbẹ̀ ibẹ̀ yẹn kò save láti wà wọ́n máa serve as indicators fún danger tí earthquake bá máa ṣẹlẹ̀ ẹ̀ máa rí àwọn ẹranko tó máa sá. àwọn máa ń ti ń tètè mọ̀. so àtàbà ti rí àwọn ẹranko tó ti ń sá àwọn sáyẹ́ǹsì sọ pé nǹkan kan ń bọ̀ ẹjẹ́ àwò so wọ́n láǹfààní. ẹ ṣeun gan ni àlejò mi tó bá wá ṣe pé ẹ máa lé àwọn ẹranko tó ń lé káàkiri tẹ́ ẹ máa wo wọn nínú igbó tẹ́ ẹ máa kọ́ nípa wọn kí lẹ máa ṣe tọ́wọ́ yín bá dilẹ̀. ẹ jẹ́ ń wo náà mo fẹ́ mú the top bóyá mo like láti máa dáná. ẹ like láti máa dáná. mo ń dáná mo ń sè mo ń sọ. ẹ ń sè ẹ ń sọ ẹ̀yin ará lé àlejò mi láwọn ń sè àwọn ń sọ a máa rí ìyẹn tí wàá ṣe kí wọ́n máa ń sè wọ́n ń sọ ẹ jẹ́ ká sáré wo àlejò mi ká padà dé kí wọ́n fún wa ní final word. kásán o nísinsìnyí máa fi hàn wá ohun tí mo máa ń ṣe nígbà tí mi ò bá kàwé àbí nígbà tí mi ò bá ṣe ohun tó jọ mọ́ ti ẹranko ìgbẹ́. bí a ṣe rí ẹ̀yìn mi a máa rí pé kitchen ni mo wà mo fẹ́ràn láti máa dáná kí n máa sè kí n máa sọ. ta ló máa mọ̀ pé mi ò dín chicken yìí báyìí ẹ rí bó ṣe rí bó ṣe gbẹ bó ṣe brown mi ò dẹ̀ fòróró sí. ti bu àwọn oúnjẹ bí mo ṣe máa ń sàbẹ̀ lélẹ̀ tó ti wà nínú àbọ̀ eléyìí ẹ̀ẹ̀mejì ni máa jẹ́. mo rò pé ẹ ti rí àlejò mi tó ti ń sè tó ti ń sọ nítòótọ́ àlejò mi ẹ kú iná dídá. ẹ ṣeun. kí ni final word yín tẹni fún wa lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi kẹ́tọ́ máa lọ. ẹ ṣeun. so nǹkan tí màá sọ fún gbogbo àwọn tó bá ń gbọ́ mi ni wípé tá a bá rí ẹranko igbó tó bá wà níbi ìkámọ́ àbí ìhámọ́ níbi zoological garden ká mọ̀ wípé ẹranko igbó yóò máa jẹ nǹkan tó fi ń ṣe igbó ó sì wà nínú wọn wọ́n kàn lè wà gentle so kẹ́ má lọ tó bá sọ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe fún ìlera àti àlàáfíà gbogbo wa náà ni tí ẹranko bá jáde tó bá bù wá jẹ àbí tẹ́ bá lọ kí ọwọ́ bọnú ẹnu kìnìún àwa náà la máa sá kiri sórú nǹkan bẹ́ẹ̀ ẹranko igbó ẹ mọ̀ pé ẹranko igbó yóò máa jẹ.
ẹ ṣeun gan ni àlejò mi arábìnrin Bright Olúlọsí ẹ ṣe pẹ̀lú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. ẹ ṣe tẹni mi. ẹ̀yin yẹn wa mo lérò pé tún ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kan lórí ètò fún tòní. Wọ́n á máa ń sọ fún yín lórí ètò wípé tí ẹ bá fẹ́ ṣe kóríyá fún ètò yìí ẹ fẹ́ encourage wa ẹ má gbàgbé láti like ẹ share ẹ comment ẹ dẹ̀ ṣe kí ni ẹ subscribe sí channel mi títí gbà mí ìtẹ́tọ̀ láǹfààní láti pàdé Folakemi lórí ètò yìí ìyẹn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. See ya.